ẹ̀yin ènìyàn wa máa bọ́ síwájú láti lead revolution o tí Fúlàní bá ti pa ẹnikẹ́ni nínú ìlú wa lórí ilẹ̀ wa torí àwọn Fúlàní wọ́n wọlé wá ni o wọn kì í ṣe ọmọ Nàìjíríà wọn kì í ṣe ọmọ onílùú o wọn ò dẹ̀ lè wá kí a gbà wọ́n lálejò kí wọ́n máa wá pa wá lórí ilẹ̀ wa èmi á léwájú màá lead àwọn ọ̀dọ́ fún revolution láti lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ wa ẹyẹ ènìyàn wa ọ̀dọ́mọkùnrin ọmọ Haúsá yìí ó ti bínú tán o ó yarí fún àwọn Fúlàní o ó ní àwọn ò lè gba Fúlàní lálejò sórí ilẹ̀ àwọn kọ́ńdé wa máa wá pa àwọn lórí ilẹ̀ àwọn ó nítorí gbogbo bí nǹkan ṣe ń lọ yìí táwọn bá dákẹ́ àwọn eléyìí wọ́n máa gbà ló tọ́ mọ́ àwọn lọ́wọ́ o ó ní bó tẹ̀ jẹ́ wípé ẹ̀sìn ni wọ́n lò láti wọlé sí àwọn lára lókè ọya ó ní àwọn gbà wọ́n lálejò àwọn rí wọn bíi brọ́dà bíi dúdú bíi ẹlẹ́sìn kan ṣùgbọ́n báyìí ó ní wọ́n ti fẹ́ gba ìlú tọ́ mọ́ àwọn lọ́wọ́ o ó ní tí wọ́n bá ti pa ẹnikẹ́ni nínú ìlú àwọn ọmọkùnrin tẹ́ ń wò yìí ọmọ Niger State ni ó ní tí wọ́n bá ti pa ẹnikẹ́ni ó lòun máa bọ́ síwájú tóun máa lead revolution láti lé wọn ó ní if Fulani continue to clash with any tribe in my state I will lead the revolution against Fulani in Niger State ẹ̀yin ènìyàn wa kì í ṣe Niger State nìkan o gbogbo inú Nàìjíríà ni ọ̀rọ̀ yìí bá wí o tí ará ìlú tí ọ̀dọ́ tí wọn ò bá dìde lórí gbogbo ìpànìyàn ìjínigbé ìwà eléyìí tí àwọn Fúlàní darandaran agbésùnmọ̀mí tí wọ́n ń hù yìí tí ará ìlú ò bá dìde tí ọ̀dọ́ ò bá dìde this is Fulani agenda wọn ni láti gba ìlú o jẹ́ kí a fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọ̀dọ́mọkùnrin ọmọ Haúsá ó ní Haúsá ní òun ò kì í ṣe Fúlàní ó ní ìyàtọ̀ wà láàrin Haúsá àti Fúlàní àwọn ò kì í ṣe nǹkan kan ó dojú ẹ̀ àwọn Haúsá wọn ti wá dìzónù Fúlàní ó náwọn kì í ṣe kankan o wípé ẹ̀sìn ni wọ́n fi wọlé sí àwọn lára ẹ bá wa tẹ́tí ńlẹ̀ kẹ́ gbọ́. So the news is coming to me this morning that there is clash of tribal fight in Niger State where 48 people were born in Rafi local government, Niger State. My brothers and sisters, as I usually said, that you people have to know that Fulani is not your brother. But this time, it's happening in my state, Niger State. This is serious video. I'm here to send it to all Fulani in Niger State. I did not remove anyone, but I'm sending this message to the whole Fulani in Niger State. That if Fulani people continue to clash with any tribe in Niger State, I praise Darandaran. I will rule a revolution movement to chase away Fulani in Niger State. If Fulani people continue to treat people in Niger State to kill people in my state, I praise Darandaran. I will lead a movement of revolution to pursue the poor people of Fulani in Niger State. I am a young youth. I am ready to serve the people of Niger State with all my time, with all my life, with all my money. We will not keep looking. The Fulani people who come to our land, we collect them, we accept them peacefully. You people now clashing with people who receive you people peacefully. Accept you as a Muslim brothers. Accept you people as a brothers. Accept you people as a black, my brothers. You people now killing the people of Niger State, and you people are expecting us to keep quiet? No. As I said, if Fulani people continue to kill the people of Niger State, wallahi, I praise Allah, I will lead the revolution against Fulani in the whole Niger State. Niger State is not a Fulani state. You people have to know. But we have received you people peacefully, living with you people peacefully. If you people continue to kill the people of Niger State, I praise Allah, I will lead the revolution against all Fulani and Niger State. This is a serious message, serious warning to the whole Fulani. I am not here to favor anybody. I stand with truth and justice. I stand with truth and justice. I don't care
If you are following me because you don't want me to talk about your language one day, I will say it when they do something bad. And if Fulani people continue, wallahi, I will lead the revolution against Fulani. Wallahi. You people have to know. Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa gbọ́. Ohun tí ọ̀dọ́mọkùnrin ọmọ Hausa yìí tó sọ, ṣe rí wípé inú ìlú yẹn ará ìlú gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ dìde láti gbára wọn. Ẹ jẹ́ kí a fi ohùn sí kìtẹ̀ ọkọ̀ gbọ́ nǹkan tí ẹni tó ń lead wọn lórí protest eléyìí tó ń ṣẹlẹ̀ ní South Africa. Ó ní Africa must wake up and fight for their freedom. Ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu. So I'm calling for my African brothers. I'm going to facilitate. I'm going to make sure. I'm going to visit these countries. I'm going to visit you, my brothers and sisters, in your countries to revive the spirit of Africa, to revive the spirit of Ubuntu. You must fight for your countries. If they kill you, they must kill all of you. You can't be scared of that, because even me, every day, yesterday I came late in the march because I had an intelligence that some people were waiting somewhere for me. I had to change 2 vehicles so that I can get to the march. Because if I used my car to come to the march, I would have died yesterday. That's why I kept postponing the times, because the intelligence was telling me, Uguchi, there's things that people are trying to do. And thanks to the police, thanks to the intelligence, and all those that are criticizing us, they don't know that we go through such. Ẹ̀yin ènìyàn wa, ṣé iná ẹ bá wa gbọ́ bó tẹ̀ jẹ́ wípé ìwà burúkú ni wọ́n hù ní South Africa láti máa pa àwọn immigrant foreigner tó wà ńbẹ̀ tí wọ́n sọ wípé wọ́n jẹ́ káwọn ríṣẹ́ ṣe. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wo spirit tí wọ́n gbé wọ̀ wípé sẹ́ àwọn ò fẹ́ àjèjì nínú ìlú àwọn. Ìyẹn ni àjèjì tó dẹ̀ wá nínú ìlú wọn kò pa wọ́n o, wọn ò jí wọn gbé o kí wọ́n demand fún ransom o. Ẹ wá wo àwa tí àwọn àjèjì wà lórí ilẹ̀ wa, wọ́n ń jí àwọn èèyàn wa gbé, wọ́n ń lé àgbẹ̀ lóko, wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìlú dahoro adẹ̀dákẹ́. Ẹ wo àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kó báyìí, èní ló pé 50 ọjọ́ 50 days látìgbà tí wọ́n ti kó wọn, wọn ò tí fi wọ́n sílẹ̀ o, ará ìlú dákẹ́. Ẹ wá jẹ́ ká wo, ṣé irú yẹn lè ṣẹlẹ̀ ní South Africa? Gẹ́gẹ́ bí nǹkan tí adarí wọn tó ń sọ lẹ́nu yìí, ṣé irú ìyẹn ṣé ó lè ṣẹlẹ̀ ní South Africa? Kò lè ṣẹlẹ̀. Kí ló wá dé tó yẹ pé ọ̀dọ̀ wa ni irú ẹ̀ ti wá ń ṣẹlẹ̀? Àtàdarí àtàrá ìlú olúkálùkù dákẹ́. Àwọn ọmọ kéékèèké ọmọ ọdún kan ọmọ ọdún méjì wọ́n wà ní àkàkà ìjínigbé over 40 days. Ó ti pé 50 ọjọ́ 50 days now. Lẹ́ni àgbọ̀n kankan lé wọn lórí o. Kò sí ìgbésẹ̀, ará ìlú ò sọ̀rọ̀. Ibi tó ti kó àwọn ọmọ gan olúkálùkù ti bẹ̀rẹ̀ sí ń lọ sílé ìwé. Ṣó dábẹ́ ìjọ làwa fẹ́ gbára wa. Ẹ wá wo ọ̀dọ́ yìí tó jáde ọmọ Niger State, ó lóun máa lead revolution tí Fulani bá ti pa àwọn èèyàn àwọn. Tí revolution yẹn ò bá ṣẹlẹ̀, tí ará ìlú ò bá dìde, ṣé bí a ṣe ń wò yìí, ṣé ojú àwọn adarí tà, ṣé bí a ṣe ń wò lọ báyìí, ṣé àwọn adarí tà ń wò yìí, ṣé ó jọ àwọn tí wọ́n tiẹ̀ sọ pé àwọn rí ti mẹ̀kúnnù rò báyìí? Ẹ̀yin náà ti bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọmọ Hausa yẹn àti ẹni tó ń lead wọn ní protest ní South Africa. Ṣé ti wá rí wípé àwa ará ìlú, àwa náà la máa gbára wa o pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́, ẹ wo oríṣiríṣi àwọn nǹkan àlùmọ́ọ́nì nínú Old Ọ̀yọ́ National Park. Bó ṣe wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn o. Mẹ̀kúnnù mélòó ló wá ṣe àǹfààní fún? Ará ìlú mélòó ló jẹ èrè ẹ̀? Àwọn adarí wọ̀nyí, àwọn náà ló wà ń díẹ̀ àtàwọn ọba. Ìlú òdẹ̀ lọ síwájú, kò síná, kò sí ètò ààbò. Kí ni wọ́n wá fi àwọn owó yẹn ṣe pàtó? Ilé tó kàn ní tí a rí fọ́nrán yẹn ní àná tí àwọn ará ìlú tí wọ́n kẹ́rù tí wọ́n ń sá lọ bí Fulani ṣe ya wọ agbègbè wọn. Ibo lẹ́mọ̀ tí wọ́n ń mórí mú lọ bá àtọmọdé àtàgbà tó gbé báàgì. Ẹlòmíì ò tẹ̀ dúró mú nǹkan kan tó gbé ẹní, ṣe bẹ́ẹ̀ ti rí nínú ìlú náà o. Kí àjèjì dẹ̀ wọlé báyìí, kán dẹ̀ máa dààmú onílé, kán máa dààmú ará ìlú. Orílẹ̀-èdè wo ni irú eléyìí ti ń ṣẹlẹ̀? Àwọn èèyàn lẹ́yìn tí wọ́n ń lọ yìí o, ibi tí wọ́n ń lọ yẹn gan tí wọ́n kọjú sí yẹn, kí ni wọ́n mọ̀ pé àwọn fẹ́ bá pàdé ńbẹ̀? Jẹ́rí pé eléyìí ò lágbára. Lórí ìkànnì wa níbí Àṣàkẹ́ TV show, ẹ bá wa máa subscribe sórí àwọn ìkànnì wa YouTube wa, ẹ bá wa subscribe, ẹ bá wa pín ètò wa.
ẹ̀yin ènìyàn wẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Lédùmarè á ràn wá lọ́wọ́, ní dààmú o, àkó ìsinmi òpin ọ̀sẹ̀ o.